aráàlú ní kíjọba rọ̀jò àdó olóró síbùdó àwọn ajínigbé lẹ́yìn ikú bàbá àti ọmọ ní Kwara. Àwọn ènìyàn ìjọba ìbílẹ̀ Patigi ní ìpínlẹ̀ Kwara Muhammad ti ké sí ìjọba láti darí àwọn agbófinró kí wọ́n má rọ̀jò àdó olóró sí ibùba àwọn ajínigbé tó wà ní agbègbè náà kí wọ́n sì jẹ́ kí ibẹ̀ run pátápátá o. Èyí mà wáyé lẹ́yìn tí ìròyìn gbé pé àwọn agbébọn kan tí wọ́n tó méje níye wọ́n máa yabo mọ́sálásí kan ní ìlú Ládè níjọba ìbílẹ̀ Patigi tí wọ́n sì pa bàbá àti ọmọ rẹ̀ nígbà tí wọ́n kírun tán o. Ní ọjọ́rú Wednesday tí ń ṣe ọjọ́ kẹta oṣù kẹsàn-án àwọn oníròyìn máa kàn sí ọ̀kan lára àwọn olùgbé agbègbè náà ìyẹn ọ̀gbẹ́ni Ahmed Alhassan láti mọ bí ó ṣe ṣẹlẹ̀ gan-an. Ọ̀gbẹ́ni Alhassan ó mà sọ wípé ibùba àwọn agbébọn tí wọ́n máa ń gbé àwọn èèyàn lọ lẹ́yìn tí wọ́n bá jí wọn gbé tán ó wà ní inú igbó ní agbègbè àwọn. Ó mà sọ wípé àwọn agbófinró sì mọ ibùba yìí tí wọ́n bá parapọ̀ tí wọ́n sì pinnu tí wọ́n rọ̀jò àdó olóró sí ibùba yìí àwọn agbébọn yìí yóò mà sá lọ o, kò sì ní sí ìjínigbé mọ́. Lótìtọ́ o àwọn ìjọba ń gbìyànjú ṣùgbọ́n ìgbìyànjú wọn rèé kò mà tó nítorí kò kájú ẹ̀. Títí di àkókò yìí àwọn sójà wọ́n sì wà ní àwọn agbègbè wa láti dáàbòbo ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn. A sì mọ̀ wípé ìjọba náà rèé òun ló kó wọn wá o, ṣùgbọ́n kí wọ́n lọ sí ibùba wọn kí wọ́n sì jẹ ibẹ̀rún pátápátá òun ló lè mú òpin dé bá ìwà ìjínigbé àti ìpànìyàn tó gbòde kan lórí bàbá àti ọmọ tí àwọn agbébọn náà pa. Ọ̀gbẹ́ni Hassan ó ṣàlàyé pé bàbá tí wọ́n ń pè ní Alhaji Gómìnà Ládè àti ọmọ rẹ̀ ó ní wọ́n kírun ìṣá ìtàn nínú mọ́ṣáláṣí ní alẹ́ ọjọ́ náà ní ìlú Ládè wọ́n sì ń padà lọ sí ilé o. Ó sọ wípé bí wọ́n ṣe jáde ó ní wọ́n gbọ́ gìrìgìrì àwọn ọ̀daràn yìí wọ́n sì yìnbọn fún wọn. Bàbá mà kú lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n wọ́n gbé ọmọdé ilé ìwòsàn kí òun náà tó dágbére fáyé yìí pódìgbà ó ṣe ní ọjọ́ kejì. Alhaji Gómìnà Ládè ó dàgbà tó ẹni 70 ọdún. Àwọn kan sọ wípé wọ́n fẹ́ jí gbé ni ṣùgbọ́n ó mà ṣeéṣe o kó jẹ́ wípé wọ́n dìídì wá bàbá náà wá ní o láti wá pa á. Ìdí ni wípé ó jẹ́ ọ̀kan lára àwọn èèyàn pàtàkì nílùú ó sì máa ń gbọ́ ìròyìn dáadáa nípa àwọn agbébọn léyìí tó máa fi ń tó olórí ìlú létí lóòrèkóòrè láti lè wà ní ìgbáradì àti ìmúrasílẹ̀ fún àwọn aṣebi yìí. Èmi lérò pé ìdí nìyí tí wọ́n fi ṣekú pa kí wọ́n bá lè dí wọn lọ́wọ́ iṣẹ́ wọn mọ́ o. Ní ti àwọn èèyàn wa wọ́n ti gbà fún Ọlọ́run wọ́n kàn ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba náà pé kí wọ́n gba àwọn ni o. Bákan náà ìmọ̀ tó ní àwọn oníròyìn wọ́n mọ̀ tó kàn sí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara arábìnrin Èjìrẹ́tò Adéyẹmí tó fìdí ọ̀rọ̀ náà múlẹ̀. Ó ní kété tíṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ìnà àwọn ọlọ́pàá ó ní wọ́n ti lọ síbẹ̀ àwọn sì bá àwọn kùrùfọ́ ọta ìbọn táwọn agbébọn náà yìn. Ó sọ wípé ìṣẹ̀lẹ̀ náà rèé ó wáyé ní 30 oṣù kẹjọ ọdún 2025 lásìkò ìrun ìṣáì. Ó wá fi kọ́ rẹ̀ pé ìwádìí ń lọ lọ́wọ́ o láti mú àwọn oníṣẹ́ ibi náà. Arábìnrin Adéyẹmí ṣe àlàyé pé àjọ ọlọ́pàá Kwara lábẹ́ ìdarí CP Adékìmí Òjó ó ṣiṣẹ́ láìsàárẹ̀ láti mú ìjínigbé àti ìpànìyàn dópin ní ìpínlẹ̀ Kwara. Ó ní lóòótọ́ ó ní ìjínigbé àti ìpànìyàn yìí ó mà ló mà jẹ́ ohun tó ń bá orílẹ̀-èdè fínra lásìkò tá a wà yìí tí kì í sì ṣe Kwara nìkan. Ó ní àjọ ọlọ́pàá Kwara wọ́n ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn àjọ aláàbò míì láti rí dájú pé àwọn aṣebi yìí wọ́n jìnnà rere sí ìpínlẹ̀ náà. Àdó Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá tẹ notification bell kẹ́lẹ́ máa máa wo ètò alọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o lágbára Ọlọ́run ọba Elédùmarè èmi àti èrè àní kó sọ wá jínigbé o.